Alhamdulillahi Rabbil Alamin. Ẹ̀yin tèmi, a kú ọdún, a kú ìyèdún. Ẹ̀mí wa ó ṣe púpọ̀ ẹ̀ láyé nínú àlàáfíà, nínú owó, nínú ọrọ̀, nínú àìsìkí. Ànírógun gbàmígbàmí o, ànírógun àsáríká, ànírógun àsárépè, ànírógun wàhálà. Èèyàn tó kó bá yín, Ọlọ́run lè jìnnà sí yín. Ẹ̀yin tèmi, on by two, ká fi kọ́ ẹ̀kọ́ ni. Èwo nínú yín ló ti gbàgbé internet fraud nínú ẹ̀yin òṣèré orí ìtàgé tí ọmọdébìnrin yìí tó ní òun mọ̀ tú òhò dádì kan mọ̀ wà lọ́dọ̀ mi màá mọ̀ tú at this century. Ara kan tá à ń sọ fún yín nìyẹn. At this century, imagine ìwọ tó lórúkọ, tó jẹ́ Yorùbá actor, tó lórúkọ, tí ìyàwó rẹ̀ ò tẹ́ lọ́rùn, á tú àwọn gbé wá fún yín, ẹ rí ṣe, àfi orí fóònù. Ọmọdé wá gbọ́n jù ẹ lọ, ìwọ náà sọgbọ́n. Ọmọdé screen record ẹ, ìwọ náà screen record ọmọdé, ẹ wá screen record ara yín. Nínú ìwà àtọmọdébìnrin yìí, ta lójú fẹ́ tì jù? Ta ni ojú fẹ́ tì jù? Ẹ máa gbọ́rọ̀ lẹ́nu òbébì. Ẹ máa gbọ́rọ̀ lẹ́nu òbébì. Dádì wa, ṣára ayé yín fálàbàskẹ́ṣì ni. Dádì wa, sáyé yín fálàbàskẹ́ṣì ni, ẹ gbọ́ràn ni. A ní ẹ be wise. Ẹ be wise. Ìbálòpọ̀ orí fóònù is a punishment. Ìbálòpọ̀ orí fóònù is a punishment. Ìbálòpọ̀ orí fóònù, you can never get satisfied. Ìbálòpọ̀ orí fóònù, bó ti ẹ̀ ṣe gan, wàá tún bára rẹ̀ fà títí wàá fi dà. Àbí kó lọ wá obìnrin tó gbá ski. So kí ló dé tẹ́ fi ń tú yẹ̀yẹ́ ara yín síta? Kí ló dé ìwọ tó ní grown up daughter, grown up son, tó dẹ̀ ní family alálùbọ́díkà, kí ló ń wá ká? Ẹ̀ẹ́dẹ̀gbà àwọn ọmọdé kì í ṣe pọ́nmú gidi kan ló wà láyà wọn. Aṣọ ni wọ́n fi push up. Ìyàwó rẹ̀ sì wà ń bẹ̀ tó ní ọmú ṣìkìṣìkì láyà, kí lẹ̀ ń bá ká? That is what ẹni sùúrù ẹ gbé ẹ̀rọ lẹ́nu òbébì. Ẹ gbọ́rọ̀ lọ́nu òbébì, ẹ dẹ̀ rí gẹ̀ náà tó wọ́n mú dunlop paper tí wọ́n fi ṣàyà sókè. Ìyẹn ló wá ló ń káṣí ojú yín. Kí ló wà ń bẹ̀? Ìyàwó ilé rẹ̀ dípò náà mú paper kó fi páàkì ẹ̀ sókè. Wàá rí bó ṣe dúró tó rí rọ̀rọ̀ tó dùn dáadáa. Kí lẹ̀ ń bá ká? Bẹ́ẹ̀ náà ni wọ́n send fídíò kan sí mi. Bàbá ilé ìjọsìn, pastor, ibi tí pastor yìí tó ti block torí rẹ̀ ti block èdè. Kò dẹ̀ mọ̀ pé gẹ̀ yẹn bó ṣe ń ṣe, gẹ̀ yẹn ò ṣojú ara rẹ̀. Everything pastor lárí. Everything pastor ó lárí. Everything pastor. Ẹ má sọ pé yes, ẹ má sọ pé kí n fi hàn yín àjíà o. Tó bá wù mí, mo lè load ẹ̀ sórí Telegram. Tó bá wù mí, so ẹ subscribe sórí Telegram mi. Mo ní tó bá wù mí bí mo bá ṣe rò ó sí, bóyá màá load ẹ̀ àbí mi ní load ẹ̀. Ó ń dójú tìyàn bàbá èèyàn pẹ̀lú responsible children, pẹ̀lú responsible sons and daughters and wives. Bàbá tó ní ìjọ. Ẹ dákun, ṣé ìjọ òtítù yẹn? Ṣé ìjọ òtítù àbí ọ̀rọ̀ owó ló tún wà lẹ́nu tó fẹ́ sọ? Ṣé ìjọ òtítù? Tẹ́ bá fẹ́ ní dealings pẹ̀lú èèyàn, ẹ mú yẹn tẹ́ máa ní dealings pẹ̀lú. Ẹ ní dealings pẹ̀lú àwọn obìnrin tó wà intellectual. Àwọn obìnrin tẹ́ mọ̀ pé àwọn náà bẹ̀rù irú scandal. Ìwọ ọkùnrin ó bẹ̀rù scandal. Obìnrin tó wà mingle pẹ̀lú, ṣé kó náà bẹ̀rù scandal? Kó jẹ́ àwọn obìnrin tó lójútì yàtọ̀ sáwọn ọmọ yẹ̀yẹ́ tí wọn ò lójútì. Kí ló ń bá ká? Òṣèré orí ìtàgé Yorùbá wa. Kí ló ń bá ká? Kí lẹ̀ ń bá ká? Kí lẹ̀ ń wá káàkiri? Ẹ máa gbọ́rọ̀ lẹ́nu làbàskẹ́ṣì. Bẹ́ẹ̀ kó tó di pé mo lọ again, kó tó di pé mo kúrò níbí báyìí, kó tó di pé mo fi ilẹ̀ kẹ́ gbọ́rọ̀ yìí. Ọmọ tí Bíọ́lá Adékúnlé, màá show picture ẹ̀, tó interview níjọ́ yẹn. Ọmọ yẹn sọ̀rọ̀ kan. Ó nígbà tó ń dààmú tó wá di pé òun wá ṣiṣẹ́ ní hòtẹ́ẹ̀lì. Ó ní òṣèré orí ìtàgé actor kan. Ó ní òun máa ṣe quickie pẹ̀lú òun. Ó lóun ò wá gbà fún un. Ó ní òṣèré orí ìtàgé yìí, award winning òṣèré orí ìtàgé Yorùbá.
award winning tó dẹ̀ ní family tó ní ọmọ tó níyàwó tó jẹ́ award winning ó lóun ló ń pàdé ní hòtẹ́ẹ̀lì yẹn ó nígbà tó ń gba quickie pẹ̀lú ẹ̀ ó ní wọ́n dẹ̀ make sure pé wọ́n sàkún ní hòtẹ́ẹ̀lì yẹn ó ní wọ́n make sure pé wọ́n sàkún ó níbi tí òun ti lose interest pẹ̀lú acting yẹn pẹ̀lú arábìnrin kan tó ń ṣe fíìmù tó sọ̀rọ̀ sí òun anyhow tèmi irú ikú ọmọ yẹn ó yẹ kí wọ́n lè investigate ẹ̀ ó yẹ kí wọ́n lè investigate irú ikú tó pa àmọ́ wọ́n náà ọmọ yẹn parẹ́ ṣé assure in court pé ọmọ yẹn parẹ́ ni ṣé assure in court pé ọmọ yẹn parẹ́ ni because mo mọ̀ pé ọmọ yẹn báyìí mo mọ̀ pé ọmọ yẹn ó máa dárúkọ actor yẹn fún Bíọ́lá yẹn níbo là ń báyé dà níbo là ń báyé lọ ẹ jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ sí yín tán bá dẹ̀ sọ̀rọ̀ ẹ kì í gbọ́ ẹ gbọ́ ẹ máa gbọ́ torí èní kan torí ọ̀la ni wọ́n ní ọmọ yẹn parẹ́ mo mọ̀ pé mo sọ pé ọmọ yẹn parẹ́ yẹn no further investigation wọn ò ní investigate mọ́ it's done ọmọ tó dúró tó wà bẹ́ẹ̀ yẹn láti jọ́ tí ò parẹ́ ó wá jẹ́ pé ọjọ́ tó wá ó wá give voice ìjọ yẹn gan tó give voice because she was still on that same cloth òun ló jẹ́ kí èmi nígbàgbọ́ pé ìjọ yẹn náà ló máa parẹ́ kí ló máa mú kó ṣe bẹ́ẹ̀ yẹn kí ló máa mú kó ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n ló kọ written note kí ní kan bó ń ṣe hand ẹ̀ is that the actual story? Are we 100% sure that is the actual story? Are we 100% sure? Bó parẹ́ ni ó yẹ kí wọ́n lè tìlẹ̀ ó yẹ kí wọ́n sì lè ṣe investigation lórí ọ̀rọ̀ náà mi ò mọ̀ jù bẹ́ẹ̀ lọ lórí yẹn o àyọjọ́ ń fi ọ̀rọ̀ wọ́rọ̀ ni o so ẹ̀yin gbọ́rọ̀ lẹ́nu arákùnrin mi Labaskẹ́ṣì oh baby òṣèré orí ìtàgé bàbá èèyàn ẹni sùúrù ẹ jẹ́ fún ní volume. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Look at this fine girl. Look at how beautiful you are. Buayi eti laba. Labaskẹ́ṣì. You be were. Because if nobody say you be were, you met somebody online, very popular Yoruba actor. I don't want to. Very popular Yoruba actor. Oh, hey. Okay, ẹ mọ̀ra yín o, daddy. Mention that man name because that man too you be were. Because if nobody say you be were, I don't know why you are putting your help online for this small girl. Hey baby, for this small girl, that one have the gut to screen record your help. Now she's threatening you with your help that if you not give her money, that she will put your help online. She's not sending it to your daughters, to your sons. Hey baby, back to the girl. Ayé àbàjẹ́ if you post that help. Although that man too have your nude because you both screen record yourself and that man said I did not have the intention of using her nude to do anything. I always screen record. You don't parọ́ fúnrọ́ àwọn bloody cheats. Oh yes, ayé wọn Labaskẹ́ṣì ayé wọn náà lẹ́ntíkà òṣìgbà àwọn ṣe. This video is just to tell you this girl if you post that ẹ̀pọ̀n ayé alábà kò sí ní tí ó ṣẹlẹ̀ Labaskẹ́ṣì kò sí ní tí ó ṣẹlẹ̀ ènìkọ́lá ń sọ fún wọn. post ẹ̀pọ̀n post it tó bá ti bí ẹ̀dá post it àgbàlagbà somebody's daddy. Somebody's daddy. What a shame. Àgbàlagbà tó ń ṣe láńgbá. If I mention your name, your colleague will be disappointed. Seriously, don't mention his name. Ẹ jẹ́ ká fàṣírí bò. Ẹ jẹ́ ká bò láṣírí. Ẹ popular now. Àbá ẹ popular ẹ wá ń ṣe rádaràda. I'm not talking to you like this. Wàláì ẹ wá ń jẹ́ ká àwọn ọmọ kéékèèké kí wọ́n wẹnu sí yín lára dádì. Ayé yín ti Labaskẹ́ṣì ó ti Labaskẹ́ṣì fún gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe fẹ́ ṣerú ẹ̀ ẹ rántí pé irú àwa yìí àwa jókòó àwa analyze èmi ò sì fẹ́ sọ̀rọ̀ ságbàlagbà wàláì. Ẹ behave daddy ẹ behave this is on point by two using my words for others eléyìí afẹ́kẹ́ stop wà rádaràda ni ẹ stop wà rádaràda bye for now.